الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكيف بيني البومي الأكملي سيبي يجوكوا في كل المعاملات المالية يتي أتسواجو ورنقبا إنكتيو دي رما فوركس يتا منو با ني يجوكو تيو كجالو èyí olùgbọ́ mi lápẹ̀lẹ́ ara nígbàgbé wípé níbi ìjókòó tó kọjá lọ a sọ wípé in tó jẹ mọ́rọ̀ owó ṣíṣẹ́ nínú sharia Islam ó ní ààyè ọ̀tọ̀ tí wọ́n ń pè ní al-musarafa exchange tí bá fẹ́ yí owó padà sí owó kan ìdájọ́ rẹ̀ ó ní wípé tó ìbá jọra wọn tó wípé ẹ̀kan náà ni kò gbọdọ̀ jọra wọn lọ àwọn tó jẹ́ wípé owó yìí ó jẹ́ owó míì tí èso owó ìlú kan owó Nàìjíríà náírà tánà afẹ́ change sí dọ́là eléyìí èyí sì dandan ni kó jẹ́ pé yóò bára wọn kò ní bára wọn mu ná ṣùgbọ́n ó dandan ni kí wọ́n gbà nǹkan yìí ní ẹsẹ̀kẹsẹ̀ kí yóò fi dọ́là sílẹ̀ kí èyí náà sì gba náírà wọ́n tọ́ sí pé tọ́jú máa ṣe owó wọ́n gbọ́dọ̀ bára wọn mu tọ́jú pé ìkankan náà lówó ń jẹ́ wọ́n sì gbọ́dọ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́jẹ́ pé kọ̀wá owó yàtọ̀ síra wọn kọ́ o yọ ìtọ́jẹ́ dandan bẹ̀rẹ̀ pé kí wọ́n gba owó yìí ní kíákíá kì í sí pé ẹ̀kọ́ fowó kan lẹ̀ wọ́n á máa fún ní owó tó jẹ́ àárọ̀ rẹ̀ nígbà tó bá yá àti mẹ́nu bá ilé pé kò lọ nínú sharia Islam kó tó di pa mẹ́nu bá àtẹ̀sọ́jú mi ọ̀rọ̀ forex ẹ̀wọ̀n yá mi kí ló fà tó fi jẹ́ pé Islam kò ṣe owó ní ààyè òwò Islam ò sí owó báyìí kò sí láàyè òwò fún wa pé a fẹ́ tà fẹ́ jẹ èrè kí n máa jẹ èrè nínú lórí owó tọ́wọ́ dípò bá ń bó mo kó náírà sílẹ̀ ní ìṣẹ́ báyìí tí mo fẹ́ fi ta náírà Islam kò sí lẹ́tọ̀ fún wa kó jẹ́ pé orí náírà tí wọ́n fẹ́ tà tí ń fi gba náírà náà ní ti máa jẹ èrè Islam ṣe léyìí ó ṣe ní èèwọ̀ tó bá pé àbá ṣerú ẹ̀ ó gbọ́dọ̀ rí bákan náà kò gbọ́dọ̀ ní pé eléyìí yóò ju eléyìí lọ níbẹ̀rẹ̀ ìta sísáájú lọ Islam ìsàlàfíà ni ó sì ṣe ìkẹ́ níbi ìtòsí ní òfin báyìí wọ́n ṣe wípé tọ́jọ́ wípé ó ṣe owó ojú owó gan pé owó láti máa orí inú owó láti máa wá èrè owó eléyìí yóò jẹ́ ìnira yóò di pé káyọ̀ máa ṣe iṣẹ́ pé ní ẹ̀tíkà wọ́n máa kó pamọ́ wọ́n kó sọ́dọ̀ pé àwọn aráàlú nílò owó yìí fún òwò fún bùkátà wọn yóò àti pé kàn máa kó owó pamọ́ lásán tí ìyàwó sì máa jẹ àwọn èèyàn láti máa rí owó yìí báyìí ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn ní ṣe iṣẹ́ mọ́ yóò di pé owó lásán tí wọ́n ti kó owó jọ títí ń ta owó yìí náà yóò tó máa jèrè ń bẹ̀ tí wọ́n ti mú 10,000 lẹ́ẹ̀ní ìṣẹ́ báyìí tó tàfẹ́ nìkan yóò gbà 2,000 bẹ́ẹ̀ wọ́n sọ sí pé eléyìí kálukú náà máa ṣe òwò yìí pé òkú ní wàhálà nínú kí n kà kówó jọ kí n sì máa ta káàṣì mi náà bá náà mo jẹ́ pé tẹ̀ bá lọ àwọn tá máa ń ṣẹ́ owó fún èèyàn tó pé ẹ̀kọ́ owó wá kí ọbọ̀ ṣẹ́ báyọ̀ fẹ́ fún èèyàn ní owó tó tuntun ní o dandan wọ́n gbọ́dọ̀ fi owó tí odi owó tí wọ́n gbà tí èso tuntun wọ́n gbọ́dọ̀ kó sílẹ̀ ní tí ó sì déédé ìtọ́jú tuntun wọ́n gbọ́dọ̀ jí pé eléyìí wọn kó tuntun lọ jẹ́ ìwọ́n sì gba ọkọ̀lùkù wá ìwọ́n sì gba tuntun wọ́n fi ayọ̀ 1,000 2,000 eléyìí ọ̀nà ló ṣẹlẹ̀ Islam lè jẹ́ ti ọ̀rọ̀ owó ní dábàlá rẹ̀ náà wá ní tí wọ́n ń pè ní forex yìí ẹ̀mọ̀ ìyá mi kí bá ti mẹ́nu bà ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ ní tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ gan ni foreign exchange gẹ́gẹ́ ní jẹ́ pé ìbẹ̀rẹ̀ ti yọ forex tí a sọ yìí forex ẹ̀mọ̀ ìyá mi pé owó tí èso owó ìlú èèyàn yóò fowó ìlú èèyàn rà àbọ̀wọ́ owó kan tí èso owó téèyàn mú lọ́wọ́ yìí yóò fẹ́ ra owó mi ìbá ń lọ àmẹ́lẹ̀ yìí kìí ṣe tí wọ́n kò káàṣì báyìí tí wọ́n máa fi rà á tí wọ́n fi máa ta èyàn kò káàṣì èyàn sẹ́ndì owó rẹ̀ sí àwọn tí wọ́n fún ìgbìmọ̀ yìí àwọn ìgbìmọ̀ yìí àwọn ni wọ́n bá yàn ra àwọn nǹkan owó yìí wọ́n fowó ìgbìmọ̀ ra nǹkan wọ́n sì bá yàn ta ìgbìmọ̀ yìí ọmọ ìyá mi ó ní àwọn ẹ̀ka ní ààyè mẹ́rin lágbàáyé
pé àní ń ṣe àbójútó tó jẹ mọ́ forex ẹnìkan fẹ́ máa ta ó fẹ́ máa rà ó fẹ́ máa ta owó ó fẹ́ máa ra owó pé wọ́n jọ máa owó tí ń ṣe owó tí ń ta lójúmọ́ tí ń rà níbàámu forex yìí ọ̀pọ̀ kódà forex yìí ó fẹ́ sọ àwọn ìlú míì ó sọ owó ìlú míì ó sọ àwọn ìlú gangan ó sọ di companies ó wá sọ àwọn owó wọn ó sọ di shares tẹ́pẹ́ ọ̀yọ́ wọ́n máa rà wọ́n tó bá jẹ́ pé bá ra share tí ó tẹ́ sọ owó ìlú kan di share wọ́n túmọ̀ sí pé owó ọmọ gánlùì yóò mọ̀ lọlẹ̀ owó lè lọ lẹ́ẹ̀kan náà ó sì lè gálẹ̀ kan náà bá náà ó jẹ́ kálukú máa wọ́n náà pé pé yóò máa ṣe òwe yìí ó gbé àwọn èèyàn kan tó gbé aga ó sì já àwọn èèyàn kan tí wọ́n àti òkun ọkàn fún ọ lówó òwe yìí ọ̀pọ̀lọpọ̀ ní àwòrán tí ọmọ gbé wá tó jẹ́ pé orí rẹ̀ náà ọ̀fà fi ṣe ìdájọ́ lórí ẹ̀ bá ń lọ àmì èyí tó jẹ́ sókè ẹ̀ nínú táwọn àfà sọ níbẹ̀ ó ní wípé kò tọ́ láti máa kópa nínú irú òwò báyìí wọ́n pàṣẹ pé àwọn ìrújú bẹ́ẹ̀ tó pọ̀ bá ti mẹ́nu bá lè tó kọjá lọ àwọn tí ń ra ọjà àwọn tí ń ra owó tí ń ta owó wọn ò mọ tí wọ́n ń tà wọn ò mọ tí wọ́n ń rà pé só dé ọ̀dọ̀ tí a fẹ́ tà fún ṣé ó dé ọ̀dọ̀ mi tí mo fẹ́ rà wọ́n tún ta kó tó di pé èèyàn ta nǹkan èèyàn ti gbà sọ́wọ́ báyìí kó tó di pé ó tà fún èèyàn èèyàn gbọ́dọ̀ ta nǹkan tí ò tí ì dìbò sínú kápá èèyàn pé bá ti sinmi àti mẹ́nu bá lọ́ bí mọ̀rọ́ bá ń lọ kí ló tó di pé èèyàn láǹfààní àti ta owó kan àbí ọjà kan ó gbọ́dọ̀ gbà báyìí owó wa tó á kápá pọ̀ jù kí ló tó ta owó kan yóò mú owó báyìí pé owó yìí mo rí àwọn ọmọ ta fún ẹni tí mi náà gba owó ìlọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ níbi forex wọn ò mọ pàtàkì ṣé owó yìí tó dé ìkápá mi báyìí tí mo ti ní owó ìgan bí àbí ẹni tí wọ́n fẹ́ ta owó ìgan náà tó ti bọ́ sọ́wọ́ tiẹ̀ náà bí kó tó di pé wọ́n tó ń tà fún ẹlòmíì wọ́n tó sí pé ọ̀rọ̀ ọ̀run bíi forex wọ́n máa ta nǹkan tí kò tí ì bọ̀ sínú ìkápá èèyàn ní tí èèyàn tí ì ní wọ́n máa ta ọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ bá lọ ẹlẹ́ẹ̀kejì nínú tí ó tó wà nínú ètò wọn ni pé ẹni tó jẹ́ kọ́sítọ́mà tó bá fi owó kan sílẹ̀ ó fẹ́ máa fi òwò forex nínú owó àwọn tí wọ́n jẹ́ eléètò yìí àwọn náà ń bẹ tẹ́ pé àwọn náà tó wọ́n wà nínú tọ́jú ìbẹ́ni láti fowó kan lẹ̀ pé owó yìí o mo fẹ́ fi máa ṣe forex o àwọn ìgbìmọ̀ tí wọ́n fi ètò yìí tí wọ́n pè ní OTC àwọn náà wà tí wọ́n yá lówó kankan ní tí wọ́n gba interest lórí ẹ̀ bá ń lọ owó tí wọ́n yá yìí wọ́n lè yá lówó gan tẹ́ pé yóò fi máa ṣe òwò yìí tí wọ́n yá lówó tí fi ń ṣe òwò yìí àwọn gba interest ń bẹ ẹlẹ́ẹ̀kejì wọ́n tún náà owó kan tí wọ́n gbà lówó ìbá lọ pé tí ọba ta tí owó ìbá sì tábà fi yá ọgbẹ́ tó owó ìbá tábà yá lówó yìí àbí ó bẹ̀rẹ̀ òwò yìí tí ọjọ́ kan bá kọjá lórí nǹkan yìí báyìí tí kò sí nǹkan kan lórí owó yìí wọ́n fa ilé ẹ̀ lówó kan tẹ́pẹ́ ìwé náà ní olùgbà náà lọ bọ́ sí tí àwọn ẹni yìí báyìí tí wọ́n fẹ́ ètò àwọn OTC yìí wọ́n wá máa darí ètò forex láwọn ọ̀nà tó jẹ́ pé ọmọ wọn bíi òjòòrò wọn gbà míì níbàámu tí ó mọ̀ pé àwọn tí wọ́n bá ń lọ eléyìí báyìí wọ́n fa pé àwọn àfáà wọ́n sọ yìí pé kìíní ìbáyìí kọ́ kò lẹ́tọ̀ọ́ sí mùsùlùmí láti máa ṣe òwò yìí báyìí bákan náà ní tó dìrọ̀ mọ́ nǹkan yẹ ọmọ ìyá mi ò ní pé tí ẹ bá yá ilé lówó pé kó máa fi ṣiṣẹ́ pé bí ẹ bá yá ilé lówó ní ṣẹlẹ̀ Islam èèyàn máa fi ilẹ̀ kọ́ lọ fi ṣe tó fẹ́ fi ṣe ni kì í sì lẹ́kọ́ pé mo yá ìkan lówó yá àṣẹ mọ́jẹ̀ mo fọ pé owó tí mo yá ọ yìí o ọ̀dọ̀ mi ọgbọ́n ti máa fi ṣe iṣẹ́ tí ẹ bá ti ṣerú ilé ní ṣẹlẹ̀ Islam ọ̀dà ó ti bọ́ sínú tí àmì ẹ̀sán tó ṣe léèwọ̀ fún wa wípé kéèyàn mú máa kó jọpọ̀ mọ́ra wọn náà ni ìgbọ́dọ̀ kó títà pọ̀ mọ́ yíyáni ní nǹkan láyà hílò sálà fún wàbẹ́ kéèyàn ta nǹkan fún yàn kéèyàn yá yẹn lórí nǹkan pẹ̀lú fọ́tọ́ ọdún mẹ́jọ pé wo ní tí wọ́n yọ yìí ó fi ràn kan lọ́dọ̀ mi ni o àbọ̀fin wọn sùn lọ́dọ̀ mi ni o léyìí pọ̀ tọ́nu ṣẹlẹ̀ Islam tí a bá yá yẹn lówó nù forex dandan ó tàn gbọ́dọ̀ fi ṣiṣẹ́ níbi
forex náà ni èyí pé ọ̀yàwó ìpé àwọn ìyá àwọn náà fi ṣàǹfààní táwọn ibẹ̀ náà ni bákan náà ní ti kí ní ìfẹ́ ẹjọ́ àwọn afágbà pé tó fẹ́ ẹjọ́ tí forex jọ náà ni al-muqamara al-maisir tẹ́tẹ́ ni tí àwọn afá pẹ̀ pé kò sí tọ́jọ́ ju tẹ́tẹ́ lọ wọ́n sọ pé tẹ́tẹ́ ni agbọ́dọ̀ jìnà sí nínú ìṣẹ̀lẹ̀ Islam bákan náà ìtọ́jọ́ mọ́rọ̀ exchange owó oníwàhálà tó pọ̀ jù pé forex ọ̀la ń bi wàhálà tí àwọn èèyàn gbọ́dọ̀ bọ̀ sí ń bẹ̀ lábàlá wípé wọ́n pe ẹ̀kẹ́ ní òkúdù mùsàkàbàlíyàt àwọn òkúdù mùsàkàbàlíyà àwọn agreement kan bẹ tó jẹ́ pé kìí ṣe ìsìn iṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ àjọ gbé agreement kalẹ̀ pé a fẹ́ ra owó ní oṣù báyìí àwọn fún yín lówó ní ìṣe báyìí owó ní báyìí o owó yìí a fẹ́ ra owó ní àsìkò báyìí ní etí ọjẹ báyìí nítọ́jẹ mọ́rọ̀ owó wọn ò gbọ́dọ̀ ṣe ìjùrọ̀ uqud al-mustaqbaliyya ń bẹ̀ pé owó ni o a fẹ́ ra owó ní àsìkò báyìí ó tí a fẹ́ rà nínú ṣe ní tàà tún fi sáájú bí ọ̀rọ̀ owó ni pé ẹsẹ̀kẹsẹ̀ báyìí lára ẹsẹ̀kẹsẹ̀ báyìí lágbà àmẹ́lẹ̀ yìí tí wọ́n bá ra ẹsẹ̀kẹsẹ̀ wọn ò ní gbà ẹsẹ̀kẹsẹ̀ ó di ìgbà tó bá di àsìkò níjọ́ iwájú wọn tó gba owó ìbáyìí òbẹ́lẹ̀ yìí ó tako ṣẹ̀ríà Islam àtàwọn nǹkan mìíràn náà bá ń lọ tí àwọn àfáà sọ níbi tó jẹmọ́rọ̀ forex pé ó ń bẹ́ẹ̀ fẹ́ pé kò fi bójú mu kí mùsùlùmí kópa níbi irú òwò bẹ́ẹ̀ ẹni tó fẹ́ ṣe owó títà rírà ń bi ọ̀rọ̀ owó ó gbọ́dọ̀ tẹ̀lé mẹ́jẹ̀mú tá a ti rí ṣáájú lọ wípé yóò san owó yóò sì gba owó lẹ́sẹ̀kẹsẹ̀ tó yẹ pé owó ń bára wọn mu kò lè ju ara wọn lọ tó yẹ pé kò bára wọn mu ní ó kọ ní owó ìlú ilé òsì tó burú bí kó yóò yàtọ̀ síra wọn níbi iye àmọ́ wọ́n gbọ́dọ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí jẹ́ sókí ní àwọn nǹkan tí wọ́n sọ níbi tó jẹ́ mọ́rọ̀ forex sókí ẹ̀ ni pé kèsì tí àwọn mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe kí ló wà kó sànù wa àti à ń sọ léyìí pọ̀ náà àwọn fatiwa àwọn àfà wa ní Darul Ifta Masara ní Saudi Arabia fatiwa mọ́júmọ́ fiqhi Saudi Arabia àtàwọn àfà àkọ́kọ́ kábà ń lọ náà àfà tó dúró lórí ni pé kéèyàn mọ́ kópa nínú rówó bẹ́ẹ̀ tó yá àwọn ìrújú tí ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó wà kó sànù wa inshallah tó bá jẹ́ pé ẹjọ́ lórí ìjókòó tí ń bọ̀ inshallah yóò wọ́n ní kó jẹ́ pé á wà ẹ̀ka tí ó mọ̀ pa àwọn kiri dáadáa tí ó tún bá dá sí ọ̀rọ̀ yìí ló gbọ́rọ̀ bí nílẹ̀ tààlà kó wà kí ó sì àánú wa Allahumma salli ala Muhammad wa sallam.